Bisi Ologe o. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa àṣà Yorùbá, tẹ́ bá fẹ́ mọ̀ nípa àwọn òṣèré, tẹ́ bá fẹ́ mọ̀ nípa aṣọ oge pátí, ẹ wo Bisi Ologe. Ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà. Ẹ gbà bẹ́ẹ̀. Atọ Ìbárin Ṣakira Mubaraka, mo dúpẹ́ fọ́lọ́run. Èmi Hafsat Adépéjú, mo dúpẹ́ fọ́lọ́run pé mo gbẹ̀yìn ìyá mi. Olúwa ọba Allah Satia kó bá mi dẹlẹ̀ fún wọn, kó wọ ọlá ìyá yẹn bó ṣe jẹ́ ìyá dáadáa sí gbogbo ayé, ìyá aláàánú, ìyá onínú rere, ìyá tó kẹ́bí jọ, tó kọ́ ọmọ jọ, tó jẹ́ ìyá tó dúró tọmọ látàárọ̀ títí dalẹ́. Kọ́lọ́run bá mi fi ẹ̀san olóore kó bá mi fi ta wọ́n lọ́rẹ, kó ṣe ikú wọn kó ṣe ní kó àtẹ́wọ́gbà fọ́lọ́run, kó fi wọ́n sálùjọ náà onídẹ̀ra. Nítorí pé my mother is good, my mother who sat and wept on my eve, and I will never forget her. She is a mother in a million, mother of mother, very active, energetic, active in everything. Kò sí nǹkan náà. My mom is a mom of mother, mother of mother. Wọ́n lè yọ ojú, wọ́n lè yọ tọrẹ. I'm very active. Tó bá rìn ẹ máa sáré lé wọn ni, ìyá kébékébé là ń pè wọ́n. Àwọn náà dẹ̀ fi Islam náà fi tọ́ wa. Tọ́lọ́hun ṣe táwa náà sì ń ṣe Islam náà dì sí. Kọ́lọ́hun wá bá mi wọ ọlá náà, kó bá mi ṣàánú wọn, kó bá mi ṣàánú wọn, kó fi wọ́n síkẹ́ rẹ̀, kó fi wọ́n sálùjọ náà rẹ̀, kó má fara ni wọ́n, gbogbo béèrè tán máa béèrè kan rí dáhùn. Kọ́lọ́hun bá mi ṣe fún wọn, kó gbàdúrà wọn. Ju bẹ́ẹ̀mi gan ṣe ń fẹ́ lọ, kọ́lọ́hun ṣe bẹ́ẹ̀ fún wa. Kíkú wọn má jákun fà o. Lẹ́yìn ikú wọn yìí, gbogbo àwọn tó kù kan máa dàgbà, kan máa dàgbà, kan máa dàgbà. Ká má rí ikú ọmọdé mọ́. Kọ́lọ́hun kó pa wọ́n pọ̀ kẹ́. Kó kẹ́ bàbá mi Balógun Ṣọ́yè náà lọ́rùn. Oyèbádé Adéṣọ́yè ẹ̀gbọ́n mi tèmi tẹ̀lé náà ti lọ. Olúwọn kó bá mi bá wọn kẹ́. Ọkọ ọmọ mi náà Olútáyọ̀ Adé Olútáyọ̀, kọ́lọ́hun bá mi kẹ́hùn. Àti gbogbo òkú mùsùlùmí, bàbá ìyá mi ìyá bàbá ìyá gbogbo wọn kó bá mi bá wọn kẹ́, kó wá ṣekú náà nísìnyí. Lọ́la aláwùlá ilá ìláwù alùkàyémù látà òṣòṣì iná tó wà lánàá làwù mọ́ fi samọ́ wá tí wà mọ́ fìlà rìdì mọ́ sálá sí yẹ̀sífà ìdáwó ìlàbìsílẹ̀ yàlà ọmọ bẹ́nà àmọ́ àlèfà wà láyé túnà mílímì lábì mọ́ ṣá wá sí àkùrìsí ìsàmọ́ wá tí wà lẹ́ àrídè wà láyà odò ìfòsímọ̀ wà ó wà lé òrì àṣẹ. Àwa tó kù náà àti ẹ̀yin tẹ́ ń kọ́fà wa àti gbogbo ẹ̀hàn kọ́lọ́hún ọba kó lọ́ra ẹ̀mí wa. Làkàdíjà kù kan fún wa fún ẹ̀dá wa. Àkàdíjà kún rọ̀ṣùlùmí ní àǹfùsìkún àṣìṣun ànítun àríṣun àlékún bìlímù mi nínà rọ̀ òfin rọ̀yìn fàyín táwàlá òfàkúlẹ̀ àṣùbí àlà láìlà alẹ́ ìtawà kálítù wà wà. Gbogbo ẹni tó wá wọn lọ láyọ̀ kan dé láyọ̀. Àmọ́ àsìkò yìí sì dáadáa lọ́la kún fàyà kún bàdíù sámọ̀ wá ti wà lẹ́ra ìdìwà ìsàkọ́dà amúrafà iná mọ́ yà kún lula kún fàyà kún. Gani Olugbenga Kishan. I'm a son-in-law to Mama because I'm married to her daughter, Alaja Hafsat Adépéjú Akínsànyà. Alaja Adéṣọ́yè, like I used to call her Ayashoye, is a mother in million and very humble, very, very kindful. Kí Ọlọ́run aláàánú kó bá wa gbàbọ̀ wọn ní ti dáadáa. Iwájú tán kọjú sí k'Ọlọ́run kó bá wa ṣe wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ń tán wá filẹ̀ lọ́mọ ní dúkìá tó mi tí k'Ọlọ́run kó bá wa dúró tì wọ́n, kó má fi wọ́n lẹ̀. Ìyá dáadáa ni Alájà. Gbogbo dáadáa náà tán ṣe Ọlọ́run á fi àánú ẹ̀ á fi gbà á lábọ̀ fún wọn ní ti dáadáa. Á fi ṣe wọ́n lẹ́ni ìkẹ́ ẹni ìgẹ̀. Bismillah Rahmani Rahim. Kulu Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Kulu Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Kulu Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. At-tahiyyatu lillahi, as-zakiyatu lillahi, at-tayyibatu salawatu lillahi. Assalamu alayka wa ala nabiyyi wa rahmatullahi wa barakatuh. Assalamu alayna wa ala alihi salihin. Sallu ala nabiyika sallallahu alaihi wasallam. Iwájú wọn náà bàjẹ́ tẹ́lẹ̀ torí àwọn táwọn èèyàn ó ti fi hàn pé iwájú ò bàjẹ́
ìgbà tí màmá àpapọ̀dà yìí náà kàn ní òní ìbàdàn lálẹ́ ọlọ́run tó ní ìsinmi fún màmá àfi freedas àbúrò freedas àfi tàbí wọn lọ́rẹ̀ lọ́nà ìsìnkúlá lọ́nà بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد ولم يلد ولم يولد ولم يكن له كفوا احد إنا أتينا كاتبين أتينا نعمان بسم الله الرحمن الرحيم إنا أتينا الصلاة صلي ربك الرحمن إن شاءنا آمين اللهم جل يوم بسم الله Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.